ẹ ti gbà á. now ẹ gbọ́ àgbọ́rínú tàn wípé Wàsíù Àyìndé Marshal bó fipá ó bá ọmọbìnrin sùn ọmọ ọdún mẹ́fà bẹ́ẹ̀ ni àbọ̀dọ̀ fẹ́ bàbá ò ọmọ ṣe kan bẹ́ẹ̀. lọ́mọ kékeré ó wá bá sùn ní ọmọ ọdún mẹ́sàn-án àmọ́ Muhammadu ṣerú ẹ̀ òun ni Sahih Buhari 5134 narrated Aisha. ẹ máa ka scores wọ́n ti wà ní 10-0 báyẹn o ó yá. Narrated Aisha. Aisha ọmọ ọlọ́mọ ọmọ kékeré ló ń ṣàlàyé o. That the prophet married her when she was 6 years old. Èmi gan ni sọ fún ìsókè. ó ní Muhammadu fi tipátipá bá òun sùn nígbà tó ń wà lọ́mọ ọdún mẹ́fà ó fi tipátipá fẹ́ òun. And he consummated his marriage when she was 9 years old. ó dẹ̀ pàpà súpè òun nígbà tó ń wà lọ́mọ ọdún mẹ́sàn-án. Isham said. ẹ jẹ́ ká dá lémi ká kàn tẹ̀síwájú ni àti 10-0 báyẹn olúwayé King Marshal K1 the ultimate wọn bọmọ ìkéré sùn Muhammadu bọmọ ọdún mẹ́fà sùn so wọ́n ti wà 10-0 ẹlòmíì tún lè gbóhùn sókè kó tún sọ mí tí Muhammadu ṣe ṣàkànbí fẹ́ lọ ni bàbá bẹ́ẹ̀ ta ló máa lọ bàbá ta ló máa lọ ẹni tó bá fẹ́ lọ yá o. Bàbá máa gbé ṣépè ni. bó lẹ́ ń lọ. Muhammadu fásitì Wàsíù Àyìndé. ẹ má fi kú wo oòrùn èèyàn gidi ní Wàsíù Àyìndé èèyàn bíi tiwa ní kì í ṣe. má fọmọwọ́ ọmọ Àyìndé Adé ẹ má fọmọwọ́ ẹni fọmọwọ́ ọmọ Adé Wàsíù kẹta Muhammadu gbogbo ọ̀nà. orí yàtọ̀ sórí Wàsíù yàtọ̀ sí K1 yàtọ̀ sí Muhammadu olóṣèlú. pọ́tà kàràsó ètìtú àjọjọ ni. so èèyàn gidigidi ṣé kí ni Muhammadu ṣe lẹ́yìn tó lẹ́yìn kó ń kó bá àwọn èèyàn bá yé àwọn èèyàn jẹ́ ó ń da ayé wọn rú ni ìrẹ́yìn náà wọn tó sọ àwọn brọ́dà wa di wèrè ọkùnrin kùnrin agbégélé sórí bí gèlè orí burúkú tí Muhammadu ṣe nìyẹn Muhammadu ó mèkà àwọn èèyàn wa tó wúlò mọ́ àwọn tó yẹ kó máa ṣiṣẹ́ lóko ń sìn wọn wà lè kí ó tán ké mọ́ríkàsì ṣe gbé Muhammadu yóò bá yé kí ó bọ̀rùn jẹ́ kò lẹ̀ sílùú tí wọ́n ti ń porúkọ Muhammadu táyé wọn ò bàjẹ́ ń bẹ̀ láti Afghanistan dé Syria gbogbo ẹ̀ pátá ayé borí burúkú náà máa ń ṣe bọ̀ tí wọ́n ti ń gbórin wá sí ibi nǹkan náà ti ń gbọ́ nǹkan òkú àgbà ibi ìkómọ ibi ìṣílé ibi birthday party nǹkan àmúwá fún wa ṣùgbọ́n yìí tó ń pè mọ́ Muhammadu yẹn orí burúkú àtàdánù ló máa ń mú kiri òfò àtàdánù ló ń ṣe gbogbo ọ̀nà ẹ̀ pátápátá tó yẹ pé Muhammadu bí tó bá wà ọ̀nà ẹ̀ ò ní jẹ́ rere àtàwọn òwèrè tó bá tẹ̀lé ẹ̀rọ jẹjọ́ bá ṣe sí àgbáyé àṣẹ ẹ̀sìn àgbáyé ni fún ẹ o Muhammadu bíkíbi tó bá wà ó ṣe àtòfò ní tiẹ̀ bó ṣe jèrè ọmọ àwọn tó ń sìn ẹ náà ò ní jèrè ẹ òkùnkù jèrè ara ẹ kò sẹ́ni tó máa jèrè ẹ láyé ìyẹ́ ò jèrè ẹ ò jèrè Fatima kò sẹ́ni tó jèrè ẹ wọ́n pa ẹ tọmọtọmọ níbi tí akẹ́kọ̀ọ́ níbi tó dáadé ni kò sẹ́ni tó mọlé bàbá kò tó mọlé ìyẹ́ ẹ rí ẹ wá ní tẹ bá fi ẹ má fi wé o kódà Muhammadu wo ó náà Sàtánì nìkan ló ń gbọ́ gbogbo èdè ló ń gbọ́ tẹ kú sọ gbọ́ tẹ jà sọ ẹranko kò gbọ́ tẹ èèyàn mọ́ ẹ wá lẹ́ ń tẹ̀lé yẹn ó kú díẹ̀ káàtó fẹ́ tó bá tẹ̀lé irú ẹ̀sìn yẹn o ṣùgbọ́n ní 2025 ìmọ̀wé yìí náà ti gbọ́n ẹ ti gbọ́n sí ikú náà fi Wàsíù wọn ti tún fi kú àyẹ̀ náà kiri bí ta Ọlọ́run ṣe jẹ́rí yín náà ṣe máa jẹ́rí yín a máa jẹ́rí yín gbogbo ọ̀nà tí Ọlọ́run máa gbé yín yílẹ̀ ní ẹ̀yìn lọ́dọọdọ ẹ̀ kó wá bẹ̀ yìí níjọ́ méjì ẹ̀ fi kú wa kiri ikú kọ́ ikú ni àbó ti kú ni gbogbo ẹ̀yìn afáàtẹ̀ ń gbé ṣe pé gbogbo ìpátá ni wọ́n fún yín lóṣù yìí níjọ́ méjì mo fẹ́ tẹ́lẹ̀ bẹ̀ sí òkú ọmọ yín. àṣẹ gbogbo nǹkan tó sọ sí K1 ló máa jẹ́ tiwọn àṣẹ. Muhammadu àbí kílẹ̀ pé Muhammadu kọ́ lórúkọ ẹ Kùtàmù ló jẹ́ ìgbẹ́ lórúkọ ẹ Imi Kùtàmù Imi bẹ́ẹ̀ ni Kùtàmù Imi náà ń pè ìgbẹ́ lórúkọ ẹ Muhammadu ọmọ àlè ẹranko burúkú ni bàbá náà ẹ jọ ẹ jẹ́ àgbàgbé ọ̀rọ̀ ẹ kò jẹ́ ọ̀rọ̀ yìí wá di Muhammadu mẹ́ka ọmọ burúkú àdá lọ́wọ́ gé wọ́n lórí ọ̀rọ̀ yìí wá di Muhammadu burúkú mẹ́ta bẹ́ẹ̀ ni ó má dà lọ́wọ́ ẹ̀ kàn gẹ́ ó ń gé wọn lọ́wọ́ ọ̀rọ̀ yìí di Muhammadu mẹ́ka ọmọ burúkú àdá lọ́wọ́ gé wọ́n lórí tí Wàsíù kan bá rí sí wọn orin yẹn lásán la máa fi mix àbáyé Muhammadu jẹ ẹjọ kẹlòmí bá tún gbóhùn sókè ọmọọba ẹgbóhùn sókè Muhammadu versus Wàsíù Àyìndé. so ẹ sọ dáadáa Muhammadu àti dáadáa Wàsíù Àyìndé fún wa ẹ ṣe. mo rò pé dáadáa kankan bẹ téèyàn fẹ́ sọ lórí lọ fún Muhammadu. ẹ lè sọ aburú rẹ náà kẹrẹ. tọrọ orí kankan lára rẹ kí Elédùmarè kọ́ mọ́ mu akoni nǹkan tó ṣẹ̀dí Muhammadu kọ́ mọ́ ká mọ́ irú ẹ̀mọ́ lórí dèsálọ́ ayé gbogbo tọ́lọ̀ ń da ìmọ̀lẹ́sì tó tan ìràwọ̀ sí kí ká mọ́ irú Muhammadu mọ́ lórí ayé o torí irú rẹ̀ ṣùgbọ́n lọ wá sílé ayé mọ́ èèyàn burúkú ni
gbogbo nǹkan tó ṣe kalẹ̀ pátápátá láti ìgbà tó ti délé ayé títí tó fi àsìkò kọ́kọ́ tá à ń sọ̀rọ̀ yìí ń máa bàjẹ́ ni ibi tó bá ti ń dákọ rẹ̀ kò torí mi ì tí gbọ́ pé ìlú kan bẹ Saudi gan ìjọ tí àwọn Donald Trump gbà tó wọlé gan Saudi ti tún sign 600 billion fún owó military tó fi ń sọ́kàbà 600 billion ni wọ́n sign ni Prince sign ní 2 weeks ago tí wọ́n bá kó àwọn sọ́jà yẹn. Donald Trump ti ní kó sọ di $1 trillion wọ́n ti pajú ẹ̀ dé. Ayé wọn ti bàjẹ́ ìjọ tó máa kó sọ́jà kúrò níbẹ̀ yẹn kò lè lo ọ̀sẹ̀ kan tí ìran ó fi gbé àlà yẹn sókè. àwọn Yemen náà bàbẹ̀ yẹn jẹ́. àti Iran ṣe dúró tì wọ́n gidi gan wọ́n ti sẹ́tì. wọ́n ti dá wọn lóró gan. so ọlọ́mọ irú Muhammadu yẹn ọlọ́mọ ìjàrí rẹ̀ lóde sálú ayé mọ́. ẹdọmọ lóhùn so ọmọ bá sọ nǹkan kan ẹ̀yin tẹ́ bá wọn lọ wọ́n ní àwọn ọmọdé máa ń gbọ́ orin K1 The Ultimate wọ́n dẹ̀ máa ń jó wọ́n máa ń yọ inú wọn máa dùn báwọn àgbàlagbà náà tó bá gbọ́ wọn máa jó inú wọn máa dùn so ms ẹ bá wa ka Sunan Abu Dawud 495 Muhammadu náà ká gbọ́ nǹkan tó ṣe fún àwọn ọmọdé ń bẹ̀ ẹjọ́ Sunan Abu Dawud 495. sọ nípa Wàsíù àti Muhammadu ẹ lè ṣe àwọn ọmọdé tó máa gbé yín sókè. ibi máa wà sálẹ̀ ẹ jẹ́ kí n dúró sálẹ̀ káyè lè bà wà lókè ẹ ṣe gbogbo ilé. wọ́n nílùú bíi kọ́kú bíi yíyí when they become 10 years old. tó bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ lù wọ́n bíi kọ́kú bíi yíyí. ipa kéèyàn ṣe rú ẹ̀mí kó wá ní Muhammadu ní kóhun ṣe ẹ̀wọ̀n. ẹ ti ń rí yàtọ̀ ká máa gbé yín débẹ̀ lọ díẹ̀díẹ̀ báyìí. ẹ kálẹ̀ gbogbo ilé o. ẹ jọ kẹlòmínà gbẹnu ẹ ganu sí máìkì. mo ti wá ganu báyìí ẹ kálẹ̀ gbogbo ilé o wọn kí gbogbo ilé o. ṣẹ́rí topic tẹ̀tẹ̀ tó mú wá lálẹ́ ó tún fine ó dùn mí inú torí tó bá fi dídàrú àwa yìí àfẹ́ntí ẹlòmíì tó bá tún máa parọ́ tá bá sọ pé gbogbo DJ lágbàáyé kí n má sọ pé ìlú kan níyì tó bá ti jẹ́ pọ̀ ọmọ Yorùbá anywhere tó bá dẹ̀ ti wùn kó play lágbàáyé tó bá ti jẹ́ pọ̀ play Fuji ń bẹ̀ wọ́n máa play Wasiu Ayinde ṣáá ni àfi tó bá yẹ pé wọ́n strictly hip hop àbí nǹkan míì lọ ń play ni lọ́ lè máa play bóyá Wasiu Ayinde bọ̀ ní tó bá ti mú ẹni party tó ṣe lẹ́ni anywhere lágbàáyé tó bá play Fuji tó bá máa fi play bíi méjì mẹ́ta Wasiu Ayinde ló máa play so ká wá sọ pé Nàìjíríà wa lásán yìí táwa fi ń jẹun tó fi ń tìtorí ẹ̀ pé àwa tó bá pe gbogbo DJ jókòó ní Nàìjíríà pa ẹ̀yin tẹ́ ń play Fuji àti hip hop gbogbo ẹ̀ ẹ̀yin dà orin wo lẹ máa ń play jù nù Fuji Wasiu Ayinde ni ó dẹ̀ jẹ́ kó ní kálukú kó bọ́yàwó bọ́mọ ẹni tó kọ́lé ń bẹ̀ nínú wa ẹni tó ra mọ́tò ẹni tó bímọ ẹni tó ṣe dáadáa oríṣiríṣi so àǹfààní tá a jẹ lára Wasiu Ayinde èmi ò tí ì rí jẹ ní ọ̀dọ̀ mọ̀ọ́mọ̀ torí mọ̀ọ́mọ̀ ò ké mi iṣẹ́ o èmi ò mọ̀ rí ọmọ Saudi ni èmi sì mọ Wasiu Ayinde mo dẹ̀ ń rí wọn sójú mo ti gbowó lọ́wọ́ wọn rí dáadáa mo ti ṣiṣẹ́ fún wọn rí so Ànábì ọmọ Saudi ni mi ì mọ̀ rí bó dúdú ni bó pupa mi ì rí mi ti ẹ̀dẹ̀ fẹ́ mọ̀ torí mi ì mọ̀rú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn so àǹfààní táwa ń jẹ lára Wasiu Ayinde ó pọ̀ gan tó dẹ̀ sì ń ṣẹlẹ̀ dọ́là bàbá ẹ̀dẹ̀ ni èèyàn ò lè nírú ẹ̀ nínú ẹbí èmi ò tiẹ̀ mọ̀ mi ìfẹ́ mọ̀ mi ìmọ̀ dáadáa kankan tó ṣe ta ló help who Ànábì help ṣùkọ́ mi ṣe díje ní àbúrò laptop fún mi Wasiu Ayinde dáadáa tó ṣe inú ayé tàwa ó pọ̀ because ọlọ́run orin ẹ̀ là ń play tó fi ń pè wá káàkiri so a lè testify sí yẹn tó dẹ̀ jẹ́ confam tí ò ń ṣe pé irọ́ so bàbá yẹn dẹ̀ níbi tó dé inú ayé yìí lénìí ó kú òun pé ta lélẹ̀ àbí kí lélẹ̀ láti 1979 ni bàbá ti bẹ̀rẹ̀ sí ní ṣe first record bọ̀ so èmi ò mẹ́ni tó ń jẹ́ mọ̀ọ́mọ́ àbí kí ló ń jẹ́ yẹn àbí kí lórúkọ ẹ̀ èèyàn tí èmi ò mọ̀ọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ náà èèyàn tó ń bọ́ ọmọ ọdún mẹ́fà sùn àbí tó ń jí pátá tó gbogbo ohun tó máa ń ṣe náà ló máa ń kàn àbí so mi ì lè mọ̀ mi ì dẹ̀ fẹ́ mọ̀ mi ì fẹ́ bárú ẹ̀ ṣe so mi ì fẹ́ mọ̀ n tó bá wù kó jẹ́ kò kan ẹ̀mí kò tó áǹkì tí mo fi ń nu bàtà ń lé mi so báàrin yẹn ṣe rí nìyẹn ẹ ṣe. ẹ ṣe gan brọ́dà ẹ ṣe gan ẹ jí ká tún fún àwọn ẹlòmíràn láàyè ẹ dá so ètò alẹ́ yìí fún gan mo kí gbogbo lé o akínyìn ẹ káàbọ̀
Yeah, so nǹkan tẹ́mi fẹ́ sọ lórí ọ̀rọ̀ Muhammadu versus K1 gẹ́gẹ́ bí brọ́dà mi tó ń fẹ́ bọ́lẹ̀ yìí ṣe sọ tó ń sìn ṣe mọ̀ pé wọ́n sọ̀rọ̀ ń pa bí K1 bó ṣe ń kírèètì iṣẹ́ fún àwọn èèyàn nípa báwọn ṣe jẹ́ DJ tó dẹ̀ yẹ pé orin Wàsíù àtàwọn àti oríṣiríṣi DJ bẹ́ẹ̀ tó ń rí ṣe dáadáa tó yẹ pé àwọn ò lè ṣe káwọn má pe orin Wàsíù tán ṣe ń pe àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni K1 fúnra wọn not create iṣẹ́ fún àwọn èèyàn tó wà ní band members wọn ẹ wo yí ẹ̀tàn tí Alhaji ti ní band tó yẹ pé ẹ mọ nǹkan tó ń jẹ́ band kò ń ṣèyàn kan kò ń ṣèyàn méjì ló máa ń form band onílù olégbé onílù oníṣẹ́jú so oníbàtà ó tún jẹ́ time kan tálàjì revolutionize Fuji tó introduce the trumpet nǹkan kan bíi gospel tune báyìí ṣe yín band wọn tó expand àìmọye àwọn èèyàn míì tó ń fi wọ́n lẹ̀ àìmọye àwọn míì tó ń join tó yẹ pé òǹkàlùkù wọn ń travel àwọn tó ń gbèrò ipá àwọn máa travel rí wọ́n travel nípasẹ̀ Alhaji nípasẹ̀ K1 ẹ jọ èmi ò rí ibi tí Muhammadu láti Quran látòkè ò rí ibi tí Muhammadu láti Quran látòkè délẹ̀ bóyá tẹ bá mọ̀ ẹ lè tún kọ́ mi bí ẹ mọ̀ pé àwọn imam tó ń mọ àwọn sheik olówó Èkó tó ń mọ Quran dáadáa tinúdélẹ̀ wọ́n wà ń bí èmi ò rí ibì kankan tí Muhammadu ti create iṣẹ́ fẹ́ anybody o tí ẹni ẹ fi ń bọ́ family bí àṣírí tí Alhaji Wasiu Ayinde ṣe yìí o ẹ wo ẹ ọdún bá wa láti ju Alhaji yẹn kúrò ń bẹ Wàsíù ẹ lè pè ní ọba Wàsíù Ayinde ọba Wasiu Ayinde so ìyẹn ọba lèmi dẹ̀ ṣe ń oníbùkún sọ so Islam àti gbogbo àwọn àfáà àti gbogbo àwọn sheik wọn ò ní tẹ bá mọ nǹkan tó ń pè ní economic value so economic value Alhaji ní K1 ní ọba Wasiu Ayinde in terms of pé wọ́n generate income fún ara wọn nípa orin tó ń kọ wọ́n tún generate income fún àwọn èèyàn tó ṣiṣẹ́ lọ́ndà wọn ẹ wo iye létà Alhaji ti kọ́ tí K1 ti kọ́ sọ́rí Alhaji yẹn ti gbọ́ mi lẹ́nu ẹ wo iye ilé tí ọba Wasiu Ayinde ti kọ́ tó yẹ pé àwọn èèyàn tó gbà síṣẹ́ tó bá wọn kọ́lé tó gbé contract fún tó ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ilé tó ti ṣe òkú ń Jẹ̀bú yìí náà ilé ńlá ni ilé yẹn náà ẹ wo iye èèyàn tó máa jẹ lára Alhaji kan tó kọ́lé yẹn lára K1 so Muhammadu ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ ibi tí Muhammadu ti create iṣẹ́ nínú Quran àti tó bá kọ́lé sí Saudi kan fi hàn wá kọ́kọ́ mi ẹ ṣe. ẹ ṣe gan ẹ kálẹ́ pẹ̀lú gbogbo wa ẹ kálẹ́ o. ẹ kálẹ́ gbogbo ilé o ẹ kó ètò olówó Èkó mo kí ẹ̀kan bí ọlọ́ba bàbá mo kí yàn èmi mo kàn máa kọ́kọ́ forin kan wọlé ni pé Ayinde ọ̀tá ẹ ò ní kú ọ̀tá tó ní ò ní rùn láyé ń bí ṣùgbọ́n ṣojú ọ̀tá wa máa gbélé ayé ṣeun rere gbogbo àwọn àṣebàjẹ́ ò ní gbà ayé o so àwa máa ń jẹ Wàsíù níyì gan because oore wo ni Allah ṣe Allah kẹ̀kẹ́ iṣẹ́ ọmọ Yorùbá ànábì gan àti ẹ̀mọ́ wọn rí so àwọn olórí burúkú kan tán lọ gba ẹ̀sìn ẹlẹ́sìn wa. ìyẹn fi ń bọ́ family bí àṣírí tí Alhaji Wasiu Ayinde ṣe yìí o ẹ wo ọdún ẹ bá wa ju Alhaji yẹn kúrò ń bẹ Wàsíù ẹ lè pè ní ọba Wàsíù Ayinde ọba Wasiu Ayinde so ìyẹn lèmi dẹ̀ ṣe ń sọ so Islam àti gbogbo àwọn àfáà àti gbogbo àwọn sheik wọn ò ní tẹ bá mọ nǹkan tó ń pè ní economic value so economic value Alhaji ní K1 ní ọba Wasiu Ayinde in terms of pé wọ́n generate income fún ara wọn nípa orin tó ń kọ wọ́n tún generate income fún àwọn èèyàn tó ṣiṣẹ́ lọ́ndà wọn ẹ wo iye létà Alhaji ti kọ́ tí K1 ti kọ́ sọ́rí Alhaji yẹn ti gbọ́ mi lẹ́nu ẹ wo iye ilé tí ọba Wasiu Ayinde ti kọ́ tó yẹ pé àwọn èèyàn tó gbà síṣẹ́ tó bá wọn kọ́lé tó gbé contract fún tó ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ilé tó ti ṣe òkú ń Jẹ̀bú yìí náà ilé ńlá ni ilé yẹn náà ẹ wo iye èèyàn tó máa jẹ lára Alhaji kan tó kọ́lé yẹn lára K1
so Muhammadu ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ ibi tí Muhammadu ti create iṣẹ́ nínú Quran àbí tó bá kọ́lé sí Saudi kan fi hàn wá. kọ́kọ́ mi ẹ ṣe. ẹ ṣe gan-an ẹ elédùnmáà kálẹ́ wà pẹ̀lú gbogbo wa ẹ kálẹ́ o. ẹ kálẹ́ gbogbo ilé o ẹ kú ètò olówó èkó mo kí ẹ̀kan bí ọlọ́ba bàbá mo kí yín o èmi mo kàn máa kọ́kọ́ forin kan wọlé ni pé Àyìndé ọ̀tá ẹ ò ní kú ọ̀tá tó ní ò ní rùn láyé ń bí ṣùgbọ́n ṣojú ọ̀tá wa máa gbélé ayé ṣeun rere gbogbo àwọn àṣebàjẹ́ ò ní gbà yìí o so àwa máa ń jẹ wàsíù níyì gan because oore wo ni Allah ṣe Allah kẹ̀kì í ṣọmọ Yorùbá ànábì gan àti ẹ̀mọ́ wọn rí so àwọn olórí burúkú kan tán lọ gba ẹ̀sìn ẹlẹ́sìn wá sílẹ̀ wa ẹ ti rí wọn náà bọ́n ṣe ń jáde gbogbo àwọn àgbàlagbà tá a rò pé wọ́n lọ́pọlọ nílùú àwọn àgbà Yorùbá ní ẹ bá gbà lábúlé ẹ fọ̀rọ̀ lọ ṣe mọ̀ bóyá ó ṣarán dàgbà ni because èmi ò expect pé àwọn àgbàlagbà Kùrán ló ké dàgbà. pé mi mọ̀ pé àwọn arìndín náà máa ń dàgbà báyà bẹ́ẹ̀ rí téèyàn bá lọ dìbò fúnra àwọn àgbàlagbà eléyìí téèyàn lọ fojú àgbàlagbà wò wọ́n ṣe wọn pé olúwa ẹ̀ ti wọ́gà o tọmọtọmọ because mo rí àwọn àfààyàn ó dẹ̀ ṣé Ìlọrin ni gbogbo àwọn ìyẹn wà kí ló mú wọn tó ń dá sọ̀rọ̀ Yorùbá because Ìlọrin sọ pé àwọn ò ṣe ọmọ Yorùbá o. escort àwọn nìyẹn. ó yẹ kí a ká tètè máa divide ẹ̀ ká tètè máa yọ ẹ̀pọ̀ kúrò náà lù kí a mọ̀ àbí báwọn ẹ̀ ń sọ because I don't understand ẹ wo àwọn ọmọ kéékèèké àwọn lẹ́ńtẹ̀ láǹfààní náà tó ń ṣépè fún ẹni tọ́lọ́run ti gbéga látìgbà tí mọ́ínmọ́ín Wàsíù Àyìndé ti ń lo aṣọ ìwòwò làkàrà táwọn wà náà ta ló ń ṣe àǹfààní ní ìlú Saudi ẹ̀yin lẹ mú ẹ̀sìn burúkú wá tẹ ẹ ń ṣe babaláwo lábẹ́ ẹ wá ń wé láwà nílé lórí ẹ ń ṣe wọ́nranwọ̀nran bí ẹbẹ́ ní táyé ń ṣe ẹ ní ẹnìkan máa parẹ́ kíní kan ìgbádà ìkòdò kò sí nǹkan kan tó máa parẹ́ o wọ́n kàn ń ja ẹnu lásán ni o ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi lò ó kò sí nǹkan kan tó dẹ̀ máa ṣàwa náà lágbára Ọlọ́run gbogbo ọba kan ò kí ń má kọrin Wàsíù Àyìndé ò lè dá Wàsíù wá kéré nínú ayé ni Wàsíù kò kéré nínú ayé náà ẹ wo ipa tí Wàsíù ti kó ní ìgbésí ayé àwọn èèyàn tí n bá ní obstacle tí mò ń ní nǹkan kan tí n bá ń gbóni Wàsíù màá dẹ̀ máa ronú pé òkè ìgbà tí mò ń gbóni Wàsíù nígbà tí mo ṣì wà ní kí n máa wò pé èmi gan gbọ́dọ̀ lọ sí abroad èmi náà gbọ́dọ̀ ṣe kinní kan àwọn orin tó yẹ kó máa gbé ẹ kúrò láti ibì kan lọ sí ibì kan iṣẹ́ ibo làáfà lè gbé èèyàn dé òṣùká tó dẹ̀ ń wé ẹnu dẹ́sáìtì náà ti ń lò kì í ṣe súnà àwọn èèyàn ọkàn lọ gọra wọn ni o àwọn ọdẹ ẹ ṣe gan ẹ pé tó. ẹ ṣe gan bọ́dà wa nípa ọ̀rọ̀ orin Wàsíù Àyìndé tẹ̀sán olórin Wàsíù Àyìndé kan ti máa ń play níbi iṣẹ́ òyìnbó kan dẹ̀ gbọ́ orin yẹn ó dẹ̀ ní kí fún un lórúkọ pé òun láìkì òun dẹ̀ dá ó dẹ̀ ṣèfẹ̀ ó máa ń sọ fún mi bíṣẹ́ pé àfijọ́ tílé ò bá mọ́ lòun ń play orin yẹn kí ló fi láìkì orin yẹn mo ní nọ́mbà òyìnbó yẹn lọ́yà pé mi bá lo fóònù mi kejì ni mi bá pè tí ò bá dẹ̀ sọ̀rọ̀ tó ló gbóyìnbó fóònù mi kejì ni mi bá pè tí ò bá dẹ̀ sọ̀rọ̀ tó ló gbóyìnbó. ó ní piano tó lù níbi orin yẹn ó lu piano yẹn bíi 30 minutes kó tó bẹ̀rẹ̀ orin pé orin yẹn ló kọ pé tó gbọ́ kùkù òjò odominú agbádànù ọ̀rọ̀ màrè ẹ̀dàgbọ́n ẹgbẹ́ yẹ̀wò. ọ̀rọ̀ lágbájá new era. so ẹ wo ó ṣe bẹ̀rẹ̀ lù yẹn níbẹ̀rẹ̀ tó lu jìtá lu gbogbo ẹ̀ bíi 30 minutes bọ̀bọ̀ yẹn ó ní sórin Nàìjíríà náà lórin yìí mo lórin Nàìjíríà ni ìkúdìdì Fẹlá tí máa ń gbọ́ Fẹlá àwọn ìbídájọ́ iṣẹ́ ó máa ń wò pé sí Nàìjíríà music náà lélẹ́yìí àwa ò wá polo nǹkan tiwa fáyé kán bá wa rà á àwa ń polo Saudi Muhammadu tí ò wáyé eré àwa ò bú Muhammadu o wọ́n láwọn kí Muhammadu bá wáyé eré tọ́jú àfà torí gbogbo ẹ ṣe ń jagídí ní ọ̀la ìyẹn àwa ò rí ti yín gbọ́ ẹ máa bọ̀ wá bí ẹ bá wá sí ẹ̀ fún gbogbo àwọn àfà tó rẹjú kán wá sọ dáadáa ìwúlò wọn nílẹ̀ Yorùbá kán dẹ̀ wá sọ ìwúlò Muhammadu àti Allah fún wa nílẹ̀ Yorùbá àwọn òbẹ́ nìkan kan jà ẹ kàn ṣe àì a máa gbé yín wọlé Muhammadu
versus Allah olówó ọkọ Aisha lọ́gbọ́n àlẹ́gbẹ̀ẹ́ Muhammadu yẹn báwo fíjọ yẹn dáadáa Aisha tó fẹ́ lọ́mọ ọdún 6 ọmọ Abubakar tó fẹ́ lọ́mọ ọdún 6 tí ń bá sùn lọ́mọ ọdún 9 òun lẹ́ ń wò lára bàbá 60 years yẹn. ẹ jọ ń sọ Ọlọ́run àkànbí ọlọ́ba ṣé bàbá àgbàlagbà tó nírun funfun yìí ṣé ta ni bàbá yẹn ná. Muhammadu lẹ́ ń wò yẹn. Ọmọ kékeré tó jókòó ti yẹn ńkọ́ ọmọ yẹn ni àbí ọmọ títí ẹ. òun ni ẹ bá mọ̀ táwọn àfa máa sọ pé ìyálà ìyá wa Aisha. mama ìyálà ìyá wa Aisha òun ló wà lẹ́gbẹ̀ẹ́ Muhammadu yẹn ọmọ tí Muhammadu kí lẹ̀ ń tẹ̀ láti sọ yẹn ni pé ọmọ kékeré yẹn ń sìn bàbá yìí ló ń fẹ́ ọmọ kékeré yẹn lẹ́ ń sọ yẹn àbí. Muhammadu fẹ́ ọmọ kékeré yìí lọ́mọ ọdún 6 ìdẹ̀ ń bá ọmọ ọdún 9. wọ́n ti gbé ìwọ̀ fún wa ńlẹ̀ Yorùbá wọ Ọlọ́run ẹlẹ́dàá o kí nǹkan tó ń tẹ̀lé náà rè bàbá yìí ló ń tẹ̀lé. òun ni o ẹni tó ní kí ọmọ wa tẹ̀lé nìyẹn. abájọ tí gbogbo wọn fi ń ya wèrè ń bẹ̀ yẹn tí gbogbo wọn ò nípa kọ̀ọ̀kan wọn ò fi pe lẹ́rìí lílẹ̀ gbẹ́nu sí ni wọ́n àwọn gbẹ́nu sí àfà ọ̀rọ̀ wa dùn àwọn asíndẹ́mádé ẹ̀ ní sórí gúdù nílẹ̀ Oòduà ẹ̀yìn àfà burúkú yìí. ẹni tó bá tún fẹ́ bá wa sọ̀rọ̀ ẹsẹ̀ àìká gbé yín wọlé kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí. ẹ ṣe ẹ lè gbé mi wálẹ̀ kẹlẹ̀ fún wọn ní space ẹ ṣe gan. ẹ ṣe gan, thank you very much sir. ẹni tó bá fẹ́ wọlé ẹsẹ̀ àì a máa gbé yín wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Muhammadu ẹ send request ẹni bá fẹ́ wọlé o.